as businessman. Àwọn ká máa kápẹ́ àti pátá ká máa takùn gbé. Olú ìtọ́jú business yìí sí mi. Ó ní ká máa ká gbogbo pátá àdúgbò ìtókun tó kù. Kó o mú báyìí mo ń sọ̀rọ̀ yìí kó kúrò ládùúgbò. Àpèrí tiẹ̀ ọlásẹ̀ o. Wọ́n ga wọ́n kọlà. Ṣé ń ṣe bọ̀dá Dapò? Olórí búmà ni wọ́n tún ti jí pátá yìí náà wọ́n ti kábírà yín. Fún mi 200 jẹ́ kí n kó ní báńkì. 200. Ṣé wàá rí olóore rẹ̀ yìí? Obìnrin ni o. Obìnrin lolóore rẹ̀ ló yóò jẹ́. Ó yà á yẹ̀ gan. Kò sí ní òkè fẹ́ yín. Tí ọ̀la pé àmì ayé jóṣì. Jíbóyè! Dápò! Dápò! Bàbá Tẹ́lá bí abẹ̀bẹ̀. Èmi àpè ni mo sọ bẹ́ẹ̀. You will see me now. I'm coming on my way right now. Àwa ti dé o. Tutu ti dé. Sẹ́ẹ̀. Mo máa fún ẹ ní aṣọ pípa jọ. Òun ni wàá máa wọ̀ sùn. Wò ó tó bá ti dáṣọ pípa jọ tàbá tiẹ̀. Ó máa rìn tèfè.